ká tó lọ sínú chapter 1 ẹ jọ̀ọ́ mo fẹ́ ká wo Bible scripture kan torí mo lè quote ẹ̀yin Yorùbá bọ̀ mi lóyìnbó mi lè ní ìwé òwe chapter 13 verse 15 Proverbs 13:15 ẹnìkan tí ó bá gán no ẹ má jẹ́ kí n ṣe ẹ bá mi wo good understanding brings favour kan tí mo fẹ́ quote nìyẹn ta ló mọ̀ Yorùbá ẹ̀jọ̀ good understanding brings favour. Òye rere fi ojú rere fúnni ṣùgbọ́n ọ̀nà àwọn olùrékọjá ṣòro. Níbo lẹ ti kà mọ́? Proverbs 13:15 tẹ fún wa yẹn náà ni. Proverbs 13:16. 13:15 15. Òye rere Yorùbá yẹn. Òye rere fi ojú rere fúnni. Òye rere. Bẹ́ẹ̀ni. Fi ojú rere. Fúnni. That is favour fúnni. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ọ̀nà àwọn olùrékọjá ṣòro. Ọ̀nà àwọn olùrékọjá ni transgressor. Bẹ́ẹ̀ni àwọn ẹlẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ni. Olùrékọjá. Kọjá. Bẹ́ẹ̀ni. Àwọn olùrékọjá kò kì í ṣe aláìgbàgbọ́ o. Àwọn tó ti gba Ọlọ́run gbọ́ ni o. Ṣùgbọ́n wọ́n ń violate òfin Ọlọ́run. Wọ́n ń violate lọ́ọ̀sì Ọlọ́run. O la ṣe ń pè wọ́n transgressors. Àwọn tó ti gbàgbọ́ ni o. Kò kì í ṣe pé wọ́n gbàgbọ́. Wọ́n ti gbàgbọ́. Ṣùgbọ́n wọ́n máa ń violate òfin Ọlọ́run. Wọ́n ní kan san tithe kò sí tithe New Testament ẹ gbàgbé ẹ̀. You know, wife submit yourself to your husband. Ayé àtijọ́ nìyẹn nísìnyí ìṣẹ́mà woman independent ti wà. Those àwọn irú àwọn yẹn là ń pè ní the Bible ń pè ní transgressor. Bẹ́ẹ̀ni olùrékọjá. Ọ̀nà wọn sì máa ń ṣòro ni. Bẹ́ẹ̀ni ọ̀nà wọn máa ń ṣòro ni. Bí mo ṣe máa ń understand the scripture yìí ni wípé good understanding òye rere ó máa ń bí mo rí bí èèyàn bí obìnrin pé tó bá ti lóyún báyìí ó máa ń bí ọmọ tó máa ń bí ojú rere ni. Ṣùgbọ́n olùrékọjá ẹni tó ń violate ọ̀rọ̀ Ọlọ́run tó bá ti ní oyún títí ẹ̀ kí ló máa ń bí ìṣòro wàhálà ló máa ń bí. So tí a bá ní good understanding tá bá ní ojú tá bá mọ ọ̀rọ̀ Ọlọ́run tí ọ̀rọ̀ Ọlọ́run tó yé wa ní gidi tá bá ní òye ọ̀rọ̀ Ọlọ́run ó máa bí ojú rere. Mo fẹ́ ká kàn mọ eléyìí nítorí a máa rí nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Esther. Mo sọ fún wa lọ́sẹ̀ tó kọjá pé Esther yìí ọmọ oko ni ọmọ abúlé ni. Kò ní orphan ni, kò ní bàbá, kò ní ìyá. Ọmọ Júù tún ni wọ́n ṣẹ̀ kúrò ní ìgbèkùn ni. Ìlú onílùú ló ń ṣì wà, wọ́n ti padà sí ìlú wọn. So ta ló ń kọrin tán bá gbé lọ́rọ̀ Esther? Kò ní kankan, kò sí kankan sí Esther ní. Ṣùgbọ́n Esther even though ṣì wà ní Babylon kò sí lọ bá wọn padà nígbà tó yẹ kán padà. Ṣùgbọ́n Esther ní nǹkan kan tọ́lọ́run rí nínú Esther tọ́lọ́run mọ̀ wípé mo lè lo ọmọbìnrin yẹn láti ṣe iṣẹ́ ńlá tí mo fẹ́ ṣe. Ṣẹ̀dẹ̀ wá rí gbogbo wa àwa obìnrin lọ́lọ́run fún ní irú ẹ̀bùn tó fún Esther. Èèyàn míì á lo ti tiẹ̀ láti bà nǹkan jẹ́. Èèyàn míì á lo ti tiẹ̀ láti ṣe rere. A rí àwọn obìnrin tó lágbára nínú Bible. A rí àwọn tó jẹ́ pé wọ́n fi titi wọn wọ́n fi ba iye ọba tó fẹ́ wọn tó fi bàjẹ́. Òun ló fẹ́ fi pa ìran ọkọ tó fẹ́ wọn tó fi pa. But a sì rí àwọn obìnrin nínú Bible tó jẹ́ wípé ní eléyìí tọ́lọ́run fi fún wa agbára obìnrin ìkan tọ́lọ́run fi sínú àwa obìnrin láti lè fi ṣerú iṣẹ́ tí Esther ṣe fún Ọlọ́run yìí ká lè fi ṣe rere náà. A máa rán àwọn nǹkan méjì tọ́lọ́run rí nínú Esther tọ́lọ́run fi gbé ìránṣẹ́ yìí dìde láti fi ṣe irú iṣẹ́ tó ṣe fún Ọlọ́run. Mo sọ fún wa lọ́sẹ̀ tó kọjá pé ìwé Esther ó ní ìwé kan nínú Bible ta name after obìnrin tí ó jẹ́ pé òun nìkan ni voice Ọlọ́run, òun nìkan ni ohùn Ọlọ́run
tẹ́ bá ka Esther láti chapter 1 títí lọ dé chapter 10 ẹ máa rí wípé wọn pe Ọlọ́run ń bẹ̀ rárá. Ẹ ní ríbi tó ti sọ pé and God said. Ẹ ní ríbi tó ti sọ pé wòlíì sọ. Ẹ ní ríbi tó ti sọ pé prophet àlùfáà pé ó sọ̀rọ̀. Ní gbogbo ẹ̀ Esther nìkan ni voice Ọlọ́run. Mo mọ̀ pé a máa sọ pé Ruth wà ń bẹ̀ lóòótọ́ Ruth náà ní èmẹ̀. Wọ́n fi orúkọ obìnrin náà ní Ruth. Ruth náà sì ṣe pàtàkì ṣùgbọ́n a máa rí orúkọ Ọlọ́run nínú ìwé Ruth. Ẹ máa rí pé Naomi play big part. Ẹ máa rí pé Boaz gan ló wá play òun ló ti wá play picture Jesus Christ gan pàápàá. So tẹ́ bá ti ń kàwé Ruth you can see God. Ẹ máa rí gbogbo wọn kíní yìí. Ṣùgbọ́n tẹ́ bá kàwé Esther ẹ ní rí ibi tán ti kọ orúkọ Ọlọ́run sí níbẹ̀. Ṣùgbọ́n ìwé yìí sì lágbára tó jẹ́ wípé tí ò bá sí ìwé Esther àtẹ̀lé máa ka Bible lénìí anyway. Jésù Kristi gan bo ló fẹ́ wá. Nítorí ìwé Esther ẹ máa rí wípé tẹ́ bá farabalẹ̀ ká ẹ rí pé bí ìjà láàrin Sátánì àti Ọlọ́run ni ṣùgbọ́n Olúwa borí. Sátánì ní plan. Ó ní plan títí ẹ̀. Nítorí Ọlọ́run ti sọ wípé obìnrin tó jẹ́ kó ṣẹ̀ yìí ọmọ tóbìnrin yìí máa bí ló máa bruise head ẹ o kí ni bruise ní Yorùbá òun ló máa pa lára wọn máa pa lára. òun ló máa pa lára bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ kí n ka Genesis ó wà ní Genesis chapter 3 verse 15. Èmi ó sì fi ọ̀tá sáàárín ìwọ àti obìnrin náà àti sáàárín irú ọmọ rẹ̀ àti irú ọmọ rẹ̀ òun ó fọ́ ọ lé orí ìwọ ó sì pa á ní gìgísẹ̀. So Ọlọ́run ti sọ fún Sátánì bẹ́ẹ̀ ègún tó kù fún nìyẹn. Ọlọ́run sì wá tún sọ fún Dávídì wípé olùgbàlà ń bọ̀ o olùgbàlà ń bọ̀ nílé Ísírẹ́lì yìí gangan ni mo ti máa gbé olùgbàlà dìde. So Sátánì mọ̀ wípé as long as tí àwọn Ísírẹ́lì bá ti wà olùgbàlà ń bọ̀. Sátánì sì ti gba oríṣiríṣi ọ̀nà láti lè fa ìran yìí run. Ẹ rí gbogbo nǹkan tó ṣe ní Nehemiah, ẹ rí nǹkan tó ṣe ní Ezra. Àwọn tó ti kúrò ní captivity ṣẹ̀mọ̀ pé lára wọn ló padà wá. Àwọn tó kù sí Babylon òun làwọn Esther àwọn ò padà wá. Ìwé Esther ló jẹ́ ká mọ àwọn tó kù tán padà wá sí Jerusalem. So Sátánì ti try ní ti àwọn Jerusalem ó rí pé Nehemiah ti ṣe iṣẹ́ kò sí kankan àwọn eléyìí kò sí kankan tá a lè ṣe. Ó kéé kí n padà síbi táwọn tó kù àwọn tó sì kù ń bẹ àwọn yẹn almost 2 million ló ìwà ń bẹ. Àwọn tó padà wá àti pé ní ìwé Ezra bóyá 50,000 ìgbà tí Nehemiah tún wà làwọn kan tún tẹ̀lé Nehemiah tó wọn pọ̀. Àwọn tó pọ̀ ju gbogbo àwọn Júù yẹn lẹ́yìn captivity 70 years wọn ibẹ̀ lọ jókòó sí wọn fẹ́ padà mọ́ wọn ti ẹ̀ sọ̀rọ̀ Ọlọ́run mọ́ ń ṣe lọ́ ń bá láì fún wọn lọ bọ́ kíní tán wà yókù sí tẹ́ wọn lọ́rùn. So Sátánì mọ̀ wípé mo láti wá ọ̀nà tí mo láti fi pa Ísírẹ́lì run tí n bá lè pa àwọn Júù yìí run pátápátá kò síbi tí Jésù fẹ́ gbà wá. So kò sí bí ọmọ obìnrin kan ṣe máa ṣe proof lórí òun ṣùgbọ́n Ọlọ́run mọ̀ wípé Sátánì ní pílánì eléyìí nítorí pílánì Ọlọ́run ó di dandan kó wá sí ìmúṣẹ. Ètò Ọlọ́run gbọ́dọ̀ wá sí ìmúṣẹ ni. So Ọlọ́run mọ̀ wípé lóòótọ́ àwọn tó kù wọn gbọ́ràn wọn padà lọ sí Jerusalem wọ́n kọ ara wọn láì fu àwọn abọ̀rìṣà gbogbo tó ń ṣe ń bẹ̀ yóò ti mọ́ wọn lára ní Babylon púpọ̀ nínú wọn ibẹ̀ lọ bí wọn sí irú Esther yìí ibẹ̀ lọ bí wọn sí. So ṣùgbọ́n Ọlọ́run ò gbàgbé wọn Ọlọ́run ò fi wọ́n sílẹ̀ Ọlọ́run ní májẹ̀mú pẹ̀lú Abraham kò ní fi wọ́n sílẹ̀. Ọlọ́run ò kì í ṣọba tó máa ń ṣe májẹ̀mú tó máa tún ba májẹ̀mú jẹ́. Even though wọ́n dìsá àti má tẹ̀lé Ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run ò fi wọ́n sílẹ̀ tí Ọlọ́run láti gbé plan ti ẹ̀ yọ. Sátánì rẹ́dí àti lo Haman láti pa gbogbo ìran Júù láti pa run. Tó bá pa gbogbo ìran Júù run àtàwọn tó lọ Jerusalem gbogbo wọn ni wọ́n bá lọ parun. Ṣùgbọ́n Ọlọ́run kábíyèsí Ọlọ́run ìyanu Ọlọ́run checkmate ẹ̀ Ọlọ́run gbé ìṣètìtì ẹ̀ ó gbé dìde ó gbé Esther ó gbé dìde. So ìwé Esther ìwé tó ní agbára ni kí wá ní Ọlọ́run rí lára obìnrin ó ṣe wá jẹ́ kóbìnrin gangan lọ́lọ́run lò fúnrú iṣẹ́ ńlá yìí tá àti ẹ̀gbórúkọ Ọlọ́run
in fact ẹni tó bá jẹ́ unbeliever tó bá tiẹ̀ ka Esther ó máa sọ pé ẹjọ́ kí ni Esther ń ṣe nínú Bible torí pé wọ́n mention orúkọ Ọlọ́run ń bẹ̀ wọ́n tiẹ̀ sọ ń pa àdúrà wọ́n tiẹ̀ sọ ń pa ìgbàgbọ́ wọ́n sọ ń pa òfin Mósè pàápàá wọ́n sọ anything tẹ́tẹ́ máa rí ní gbogbo àwọn ibi tó kù nínú Bible but ìwé yìí Esther nìkan ló jẹ́ ohun Ọlọ́run. Kí ni Ọlọ́run rí? Esther nìkan kọ́ ni virgin tó wà ńbẹ̀. As a matter of fact, kò yẹ kí Esther tiẹ̀ jáde torí Jew ni. Òfin Mósè sì sọ pé wọn gbọ́dọ̀ fẹ́ àbọ̀rìṣà. Àbófin Mósè ò sọ bẹ́ẹ̀. Yes, sir. But wọn ti ẹ̀kẹ́ àǹfà òfin mọ́ anyway wọn kúkú tẹ̀lé wọn lọ Jerusalem wọ́n ń bá so àwọn kan orúkọ tó ń jẹ́ Esther yẹn orúkọ àwọn ará Persia ni kò kì í ṣe Christian name àwọn èèyàn kan ń jẹ́ ìsìn torí pé Esther ṣiṣẹ́ ribiribi fọ́lọ́run ni ìtumọ̀ Esther ni ìràwọ̀ àwọn orúkọ wọn Persia ni orúkọ Hebrew tó ń fún òní Hadassah gangan ni orúkọ Hebrew tí wọ́n fún. Hadassah yẹn mí ní matu tree igi matili ní ìmọ̀ kan tó ìtumọ̀ mo ṣe lè describe ẹ̀ Yorùbá jù yẹn lọ. Igi mitili ṣùgbọ́n ìtumọ̀ ọkọ̀ tí igi yẹn dúró fún nínú Bible ni it's a symbol of the recovery and establishment of God's promises. Ṣẹ́gbà èso matu tree. Matu tree bẹ́ẹ̀ mà. Symbol nǹkan tó dúró fún tẹ́bákà Isaiah 55:13-15 or Isaiah 41:19 ẹ rí i pé tẹ́bákà ẹ máa rí i pé nǹkan tó dúró fún ni is a symbol of the recovery and establishment of God's promises and which is exactly nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú Esther nìyẹn bí ìlérí Ọlọ́run bó ṣe máa wá sí ìmúṣẹ ìkan tí Hadassah orúkọ ẹ̀. Omi nìyẹn. So ọba Ahasuerus ọba yìí òun ni bàbá ẹ̀ ta rántí pé Darius ni bàbá ẹ̀ òun ló fún àwọn òun lọ́lọ́run lò fún àwọn tó wà nínú ìgbèkùn láti padà wá sí Jerusalem. So ọba yìí ni òun ló wá jẹ ọba. Kí ló pé àporúkọ Ọlọ́run nínú ìwé Ẹ́sítà iye ò sọ pé kò sí Ọlọ́run nínú ìwé Ẹ́sítà láti ìbẹ̀rẹ̀ ìwé náà títí lọ kan chapter 10 ní gbogbo ẹ̀ lọ́lọ́run wà. Orin kan tá a máa ń kọ nígbà tá a ṣe wà ní kíní pé God moves in a mysterious way his wonders to perform. Ọ̀nà àrà lọ́lọ́run wá ń gbà ṣiṣẹ́ rẹ̀ láyé à ń rí ìpàṣẹ rẹ̀ lórí òkun ọ̀nà rẹ̀ ẹnìkan kò sì mọ̀. The fact pé yẹn ò rí Ọlọ́run kò bí ìdíkọ́ Ọlọ́run wípé kò sí ń bẹ̀. Kíní kan wà ń gbà kan footprints in the sand ta ló ti rí footprints in the sand. Bẹ́ẹ̀ni àti rí. Ṣẹ́mà tí ẹni yẹn sọ pé ìgbà tóun bẹ̀rẹ̀ ayé òun tóun ti fa ayé òun fọ́lọ́ tọ́jọ́ wọ́n jọ ń rìn ẹsẹ̀ mẹ́rin lòún rí lásìkò tí ṣòro wá dé ẹsẹ̀ méjì lòún wá ń rí ó wá di pé ẹsẹ̀ tóun nìkan lòún rí òun ò rẹ́sẹ̀ mìíràn nígbà tó wá parí ìrìn àjò ó wá bi Ọlọ́run wípé Olúwa ṣé bẹ́ẹ̀ ti ṣèlérí wípé a máa jọ ní gbogbo ìrìn àjò yìí ni Ọlọ́run sọ pé bẹ́ẹ̀ ni ó ló ṣe wá jẹ́ pé ńgbà tí ṣòro dé ó wá jíṣẹ́ pẹ̀sẹ̀ tóun nìkan lòún rí ẹsẹ̀ méjì lòún rí Ọlọ́run wá sọ fún pé ẹsẹ̀ méjì tó rí ẹsẹ̀ tèmi Ọlọ́run nítorí mo gbé wọ̀ ni ìwọ ò lè rí bẹ́ẹ̀ ṣíṣe ni mo gbé ẹsẹ̀ tèmi méjèèjì lòún rí bẹ́ẹ̀ ni ìwé Esther ṣe rí Ọlọ́run gangan ló ń ṣe gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú ìwé Esther. Nǹkan tí mo fẹ́ ká mọ̀ nìyẹn. Ṣé wá rí spiritual principles méjì la máa kọ́ ìmọ̀ spiritual principles ní Yorùbá. Mo ṣáà mọ̀ pé ìkan ẹ̀mí ìkan spiritual principles tàbá yẹn tẹ́lẹ̀ bá mi sọ Yorùbá ẹ jọ̀ọ́. Kí ni spiritual principles? Àwọn ìlànà ẹ̀mí. Bẹ́ẹ̀ni méjì la máa kọ́ nínú ìwé Esther. Ṣé wá rí méjèèjì ló lè yí ayé èèyàn padà sí rere.
but téèyàn bá ń farabalẹ̀ ka ìwé náà tí ẹ̀mí mímọ́ ò bá ràn èèyàn lọ́wọ́ èèyàn lè má rí pé ṣé nǹkan tọ́lọ́run rí lára Esther lélẹ́yìí. Esther yìí tó jẹ́ pé láì lo ìbọn láì lo àdá ó ṣẹ́gun ọ̀tá ó sì di aya ọba. Gbogbo nǹkan tí Esther yìí fẹ́ gbogbo ẹ̀ ló wá lórí ṣe nítorí pé àwọn spiritual principle ìlànà ẹ̀mí méjì yìí tó wà lọ́wọ́ Esther. A máa sọ̀rọ̀ nípa ìkan ní chapter 2 mo kàn fẹ́ mention ẹ̀ briefly ní sọ́dọ̀ tàbí chapter 2 á lè yé wa ṣùgbọ́n obìnrin tí kò ní ìkan tá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ chapter 2 a máa rí nǹkan tó ṣẹlẹ̀ sóbìnrin tó jẹ́ pé even though beautiful even though wọ́n sọ pé ọmọ Nebuchadnezzar ni ó wá láti ilé tó dáa ṣùgbọ́n ó lack nǹkan tí Esther ní ẹni tí ò bá sì ti nírú ẹ̀ kò kì í walk under open heaven. Ìṣòro ló máa pàdé ní gbogbo ìgbà. Àwọn ogun kan wà tí ò yẹ ká jà tó bá jẹ́ pé a ní spiritual principle yìí ìlànà ẹ̀mí yìí tó jẹ́ pé kò tiẹ̀ yẹ ká jà rárá. Ìkan tá a máa kọ́kọ́ sọ̀rọ̀ lé lórí òun ni honor ká máa bọlá fún èèyàn ká bọlá fún Ọlọ́run. Esther ni ṣe rí tí honor yìí bá sì ti lóyún ó máa ń bí favour ni o. Ẹ tó bá ń bọlá fún Ọlọ́run tó ń bọlá fún èèyàn nígbà tó bá ti lóyún títí ẹ̀ ojú rere ló máa ń bí ojú rere ni ọ̀run á wá ṣí fún Ọlọ́run rí nígbù Esther wípé nǹkan tí ẹni tó wà nínú ààfin yẹn tí kò ní tó máa jẹ́ kán lè kúrò ńbẹ̀ ọmọdé yìí ni Esther ni pẹ̀lú nǹkan tó sì ní yìí ó sì máa gbé láti fi ṣe iṣẹ́ yìí ó sì máa ríṣẹ́ yìí ṣe ó sì máa parí rẹ̀. Òun lọ́lọ́run ṣe yan Esther. Ìkan nínú àwọn principles yẹn òun ni honor láti máa bọ̀wọ̀ fún èèyàn. Ṣé rí honor is the reason why you will live where you are to the next level. Ẹni tó bá ń bọ̀wọ̀ fún Ọlọ́run tó sì ń bọ̀wọ̀ fún èèyàn ṣé rí àti máa ní ìgbéga ó máa yí sí fún un. Ṣé rí àwọn ọmọ nísìnyí àwọn ọ̀dọ́ wọn honor yẹn èdè lọ́pọ̀ nù wọn ni ò ní. Àti bọ̀wọ̀ fún bàbá àti ìyá wọn gan wàhálà ni. Níbi iṣẹ́ àti bọ̀wọ̀ fún ọ̀gá wàhálà ni. Wọn ò bọ̀wọ̀ fún Ọlọ́run náà. Nígbà téèyàn bá ti bọ̀wọ̀ fún Ọlọ́run tí ò bọ̀wọ̀ fún ìyàwó kan pàápàá tí ò bọ̀wọ̀ fún ọkọ márèèjì náà ò lè wọ́ọ̀kì. Ṣé ní gbogbo nǹkan nínú pálásì ọba Ahasuerus ló wà dáadáa o. Ọba tó lókìkí ni world power ni ọba àgbáyé ni nígbà títí ẹ̀ ṣe mọ̀ láti ibi tó ti ń rule ó ti bẹ̀rẹ̀ láti India títí lọ dé Africa ní Ethiopia. Kẹwo bí ibi tó ti ń rule lé lórí bó ṣe pọ̀ tó over 127 provinces oríṣiríṣi èdè oríṣiríṣi àwọn èèyàn ló wà lábẹ́. Ọba yìí jẹ́ ọba tó ní ọlá tó ní ọlá. Fúnra ẹ̀ orúkọ ẹ̀ fúnra ẹ̀ gan-an lion lómi mighty ológun ajagun orúkọ tí Ahasuerus túmọ̀ orúkọ ẹ̀ nìyẹn. Gbogbo nǹkan ló ń lọ dáadáa kó tó di wípé nǹkan tí Esther ní ìlàkejì ẹ̀ dishonor ni àbí ẹni tó bá ń bọ̀wọ̀ fún yàn ìkejì ẹ̀ ni ẹni tí kì í bọ̀wọ̀ fún yàn àbí dishonor ni opposite honor. Ṣùgbọ́n ní ọjọ́ tí honor kúrò ní ààfin gbogbo nǹkan dàrú. Ní ọjọ́ tí honor gbogbo nǹkan ló ṣe ṣẹ́ńbẹ̀ o gbogbo nǹkan bọ́bà yìí ṣe lágbára tó bó ṣe lókìkí tó bó ṣe lówó tó ọjọ́ tí honor kúrò báyìí lọ́jọ́ kan gbogbo nǹkan sì dàrú láàfin. Bẹ́ẹ̀ ló ṣe rí. Ṣe rí dìgírì o lè ní dìgírì kò ní PhD tó o bá ní honor chaos ni o. O lè jẹ́ àgbàdúrà kó lè gbàdúrà látàárọ̀ dalẹ́ ṣùgbọ́n tó o bá ní honor tó o bọ̀wọ̀ fọlọ́run tó o bọ̀wọ̀ fọ́kọ tó o bọ̀wọ̀ fọ́wọn ènìyàn tó wà lórí rẹ tó o bọ̀wọ̀ fún bàbá àti ìyá wàhálà ni o. Wàhálà. Bíbélì fún rẹ̀ sọ fún wa wípé a ní láti bọ̀wọ̀ fún
ìfà mo máa sọ bí àwọn bíi mẹ́wàá tí báìbù fún rẹ̀ gan sọ pé a ní láti ọmọ ta ní láti bọ̀wọ̀ fún. ṣùgbọ́n mo fẹ́ ká fi Jésù Kristi fúnra wọn gangan, mo fẹ́ ká fi wọ́n ṣe example. Ẹ bá mi sí Matthew 3. A máa ka Matthew chapter 3. Matthew chapter 3 ní Yorùbá. Ẹ bá ń follow in English 13 to 17. Matthew. 13 to 17 bẹ́ẹ̀ mọ̀ ní Yorùbá nìkan àwa tí ó ní English lè follow. Mo fẹ́ ká wo bí ọ̀nà yìí bó ṣe lágbára tó sí Ọlọ́run. Chapter 3, 13 to 17. Nígbà náà ni Jésù ti Gálílì wá sí Jọ́dánì sọ́dọ̀ Jòhánù láti baptisi lọ́dọ̀ rẹ̀. Ṣùgbọ́n Jòhánù kọ̀ fún un wípé èmi ni àbá baptisi lọ́dọ̀ rẹ̀, ìwọ sì tọ̀ mí wá. Jésù sì dáhùn, ó wí fún un pé jọ̀wọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà, nítorí bẹ́ẹ̀ ni ó yẹ fún wa láti mú gbogbo òdodo ṣẹ. Bẹ́ẹ̀ ni ó jọ̀wọ́ rẹ̀. Nígbà tí a sì baptisi Jésù tán, ó jáde lẹ́sẹ̀ kan náà láti inú omi wá, sì wò ó, ọ̀run ṣí sílẹ̀ fún un. Ó sì rí ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ bí àdàbà, ó sì bà lé e. Sì kíyèsí, ohùn kan láti ọ̀run wá ń wí pé èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Gidigidi ṣé kò sọ hear him ẹgbọ́n tirẹ̀ ṣé Matthew sọ. Kò sí bẹ́ẹ̀ yẹn kọ́ nìyẹn wà. Okay all right ma. Ṣé ẹ mọ̀ pé nígbà tí Jésù ń bọ̀ nínú Jésù àti John the Baptist ta ló lágbára jù? Jésù. ṣùgbọ́n lásìkò yìí Jésù ti pé ọmọ ọgbọ̀n ojú o. Jésù ò tí ì bẹ̀rẹ̀ ministry. Jésù ò tí ì ṣe nǹkan kan. Jésù sì wà under closed heaven. Ọ̀run Jésù sì tì. Jésù Kristi gangan ọmọ Ọlọ́run là ń sọ. Ọ̀run ẹ̀ sì wà ní títì, kò tí ì lè ṣiṣẹ́ ìránṣẹ́. Ṣùgbọ́n nígbà tí Jésù lọ bá Jòhánù, nítorí Jòhánù la fi fún lásìkò yìí. Jòhánù lọ́lọ́run rán. Iṣẹ́ ta rán Jòhánù nìyẹn. Jésù Kristi lọ bá Jòhánù, ó sì bọ̀wọ̀ fún Jòhánù pé kó wá ṣe ìbátisí fún òun. Jòhánù sọ fún wípé ìwọ kọ́ ló yẹ kó wá bá mi, èmi gan ló yẹ kí n wá bá ẹ̀. Ẹyin tá tó ń bọ̀ tá sọ pé ó jù mí lọ, bàtà yín sì ni ò tiẹ̀ lè bọ́. Kó wá bá èmi láti ṣe ìbátisí fún wípé Jésù ní pé bó ti yẹ kó ṣe rí nìyẹn. Nítorí bí bàbá òun ṣe nìyẹn. I have to honour you. Bó ṣe láti wà nìyẹn to fulfil all righteousness. Lẹ́yìn tí Jòhánù sì baptisi Jésù, nígbà náà Báíbù sọ pé ọ̀run ẹ̀ sì wá sí. Nígbà náà lọ́run Jésù ṣí. Nígbà náà lọ́lọ́run ṣe sọ pé ọmọ mi kí ẹ bá ní tẹ́lẹ̀ ṣé kò kì í ṣe ọmọ Ọlọ́run tẹ́lẹ̀ ni. Ọlọ́run ṣe sọ pé nítorí Jésù ti fulfil spiritual principle yìí ni o. Nítorí Jésù ti ṣe nǹkan tọ́lọ́run sọ pé kò ṣe, nígbà náà ni ọ̀run ó ṣẹ̀ wá sí lórí Jésù Kristi. Nígbà náà lọ́lọ́run ṣe sọ pé ọmọ mi lélẹ́yìí, àyànfẹ́ mi, ẹgbọ́ tirẹ̀, Mark ẹ̀dẹ̀ka yẹn ní Mark pé hear him. Nígbà tọ́lọ́run ṣe sọ hear him yẹn làwọn èèyàn ṣe ń gbọ́ Jésù o. Tọ́lọ́run ò bá sọ hear him, kò sẹ́ni tó máa lísìn sí Jésù Kristi o. Tọ́lọ́run ṣe sọ pé hear him nítorí ó họ́nà John the Baptist. Ọlọ́run sọ wípé ẹni tó bá họ́nà mi ni màá họ́nà. Ó sọ bẹ́ẹ̀. 1 Samuel chapter 2. Máa fún yín láwọn scriptures yìí ni ẹ lè kà wọ́n nílé. Ó ní ẹni tó bá bọlá fún mi lèmi ò bọlá fún. 1 Samuel Samueli kìíní orí kejì ẹsẹ̀ 30. Ó ní kí obìnrin náà kó bọlá fún ọkọ rẹ̀. Submit to your husband. Ephesians ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 21 lọ́dé 24. Ẹsẹ̀ 21 ní Yorùbá. Ẹsẹ̀ 1 títí lọ́dé 1 àti
ẹ̀rin. Ó ní ká bọ̀wọ̀ fún àwọn tó wà lórí wa, àwọn kásẹ̀ ń ṣiṣẹ́ lábẹ́ wọn, ká bọ̀wọ̀ fún wọn. Àwọn tó fi ṣe olórí fún wa nínú ìjọ, ká bọ̀wọ̀ fún wọn. Ìwé Peter, 1 Peter chapter 2 verse 18. Ẹjọ́ máa kàn pé wọ́n ní English ní mi nílé Yorùbá yẹn máa ń pẹ́ díẹ̀. 1 Peter 18. 1 Peter chapter 2 verse 18. 18. Bẹ́ẹ̀ mà ká bọ̀wọ̀ fún àwọn tó wà lórí wa, àwọn tó lọ́hùn fi lé sí orí wa. Ká bọ̀wọ̀ fún àwọn òbí, ká bẹ̀rẹ̀ fún àwọn òbí wa o, bọ̀wọ̀ fún bàbá o, ìyá rẹ̀. Exodus chapter 20 verse 12. Exodus 20 ẹsẹ̀ 12 mo mọ̀ yẹn. Pé tẹ́ bá bọ̀wọ̀ fún bàbá àti ìyá, Olúwa sọ fún wa pé ọjọ́ wa á pẹ́ lórí ilẹ̀, á sì dára fún wa. Tó bá ń gbàdúrà tó ń gbà àwẹ̀ tó sì bọ̀wọ̀ fún bàbá àti ìyá, ó pàṣẹ ẹ̀ lọ jẹun má fàásì, there's no point. Torí kò sí kankan tó ń lọ kúrò níbi tó wà, kò sí. Until you honour your parents. Kò ń ṣe parents ti biological nìkan o, àti ti spiritual. Bá ṣe wà lórí òkè yìí sí, bọ́lá ò ṣe gbéṣẹ́ ilé ìyá wa ní Olúwa àti Mínísítà ọlọ́mọ lé lọ́wọ́. Ẹni tí kò bá bọ̀wọ̀ fún àwọn méjèèjì yìí kò ní í fi ṣe ẹlẹ́ni lè sọ pé Ọlọ́run sọ báyìí, lóòótọ́ Ọlọ́run sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n nítorí pé ò bọ̀wọ̀ fún àwọn tọ́lọ́run gbéṣẹ́ lé lọ́wọ́. Tá bá ti wò báyìí inú spiritual kìíní pé eléyìí ò sí lára àwọn tó bọ̀wọ̀ fún àwọn tá a ránṣẹ́, prophecy fail ni. Prophecy ò ní fail lórí wa lórúkọ Jésù o. Àmín. Torí ṣẹ́rí ọ̀nà yìí ó ní agbára o, Olúwa ń ṣì wá ní ojú ẹ̀ ní o, ìkan tí mò ń sọ yìí kó lè yé wa. Ipe àwọn tó jù wá gan lọ, á láti bọ̀wọ̀ fún wọn. Leviticus chapter 19 verse 32. Ẹni tó bá jù wá lọ, ká bọ̀wọ̀ fún wọn, á láti bọ̀wọ̀ fún wọn. Leviticus 19 verse 32. Ẹ̀ta sí èjì. Méjì ó lé ọgbọ̀n. Ọgbọ̀n ó lé méjì. Ọgbọ̀n ó lé méjì bẹ́ẹ̀ ni. So even àwọn ìjọba tó wà lórí wa pàápàá, àwọn tó wà ní authority, Bible sọ wípé ká họ́nà wọn. Nítorí tá a bá họ́nà wọn, gbogbo nǹkan á máa lọ. Nígbà tá a bá họ́nà àwọn tó wà lórí wa, báwo ni wọ́n á ṣe ríṣẹ́ náà ṣe? Ẹni tó jẹ́ pé ìwọ àtọ̀gá ẹ níbi iṣẹ́ wàhálà ni, ọ̀gá ò fẹ́ràn ẹ ò ṣe. Ṣé mọ̀, ìwọ tí ẹ try lọ́jọ́ kan, torí tá a bá sọ pé àtúnyí pé ò họ́nà ọ̀gá ẹ̀ wá sọ pé rọ ni ó họ́nà ẹ̀. Ìwọ kan try lọ́jọ́ kan kò lọ ra gift kékeré kò mú thank you card. Kò lọ bá ọ̀gá náà kò sọ pé àwọn ọ̀gá mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yìí ni o. Mo tiẹ̀ dúpẹ́ wípé látọjọ́ tí mo ti wà ń bí ṣe mọ̀ tí mo ṣiṣẹ́ lábẹ́ yín ẹ̀ ń kọ́ mi ẹ̀ jẹ́ kí n ní problem. Mo kàn ní pé kí n wá dúpẹ́ ni just to appreciate you. Ẹgbà bí o ti ẹ̀gbá pété kórí tébù ẹ̀ lẹ́ fi sí ẹ̀yìn ẹ̀ lọ kọ́ sílẹ̀ lẹ́yìn ìgbà yẹn ó máa change sí yín because no man is immune to honour. Ó wà fún Yorùbá ẹ̀ Holy Spirit. No man is immune to honour. Tálẹ́ ìdìbò mi sọ mi sọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ìbọ̀wọ̀ kò sí. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ara ẹ̀ kọ ìbọ̀wọ̀ fún. Kò sí ẹni tí ara ẹ̀ kọ ìbọ̀wọ̀ fún. Mo ti fún wa ní example àwọn professor méjì tí wọ́n fẹ́ra lórí òkè Síónì tí aya born again tó sọ fún Pastor Adébóyè pé problem kan tó ní láyé òun ni pé òun àtọkọ òun wàhálà ni. Kò sí peace, kò sí nǹkan kan. Kò sí Pastor Adébóyè sọ fún pé kó wá ti délé kó so oúnjẹ. Mo ti sọ gbogbo yẹn fún nítorí àkókò. Bẹ́ẹ̀ ni pé kó kúnlẹ̀ kó gbé fún. Kó gbé fún. Nígbà tóbìnrin yìí bẹ̀rẹ̀ sí ní ṣe é, peace wà nínú ilé wọn, kò sí jà mọ́. Ṣùgbọ́n tẹ́lẹ̀ wọ́n jọ ń ṣe èmi náà professor ọkọ náà professor ni. Sàtánì wá ní fìdí. Sàtánì ó kàn ń gbádùn bẹ́ẹ̀ ni. Ó ń ṣe bó ṣe wù ú. Ṣùgbọ́n nígbà tó bẹ̀rẹ̀ sí ní họ́nà ọkọ ẹ̀, gbogbo ẹ̀ yàtọ̀. So a máa sọ̀rọ̀ họ́nà yìí sí as we continue. Ṣùgbọ́n mo fẹ́ ká wo ìkan tí dishonor tó lè kólẹ̀ níbi tí ò bá ti sí họ́nà dishonor wàhálà tó máa ń kó sílẹ̀ torí gbogbo ẹ̀ ló ní tó bá ń họ́nà wàá rèrè gbàǹbẹ̀
tó bá sì dì sọ́nà Ọlọ́run àbò dì sọ́nà ènìyàn gbogbo ẹ̀ náà ló ní consequences gbogbo ẹ̀ ló ní kí ni consequence àbájáde whatever tá a máa ń pè ní Yorùbá gbogbo ẹ̀ ló ní. Torí ọba tó ní òkìkí tó ní gbogbo ẹ̀ yìí ọba yìí ó múra ogun lọ́wọ́ ni nígbà tá a bá dèwé Daniel a máa rí ní prophecy Daniel torí ní lásìkò yìí òun ni world power ṣùgbọ́n Greece máa take over àwọn Greece àwọn mìíràn ló máa di world power so lásìkò yìí ọba yìí múra àti lọ bá Greece jà ogun so ó wá kó gbogbo àwọn tó wà ní abẹ́ ẹ̀ láti India títí lọ dé Ethiopia ó kó àwọn olórí wọn àwọn tó ń bá fi ṣe olórí gbogbo àwọn orílẹ̀-èdè wọ̀nyẹn ó kó wọn papọ̀ láti ṣe àsè fún wọn ó fẹ́ kán rí gbogbo ọlá gbogbo ọlà gbogbo nǹkan tí wọ́n ní tán lè lọ fi ja ogun kí ẹ̀rù tiẹ̀ lè bà Greece wípé àwọn tó tóbi tó lè yìí làwọn fẹ́ bájà so ọba yìí tún àti create impression fún Greece ni ọba yìí fẹ́ fi bí wọ́n ṣe ní gbogbo nǹkan tán lè fi jà bóun ṣe lówó tó bóun ṣe lọ́lá tó bóun ṣe léèyàn tó ó fẹ́ kí gbogbo wọn rí kán lè ní fọkànbalẹ̀ wípé yes a lè lọ bá Greece jà lóòótọ́ ká lè win ní ogun nítorí ẹ̀ ló ṣe pé àṣẹ ó fi 180 days ọgọ́sàn-án ọjọ́ ló fi ṣe àṣẹ tó fi jẹ́ káwọn èèyàn máa mu tán jẹ lẹ́yìn yẹn ọjọ́ méje tó kù àwọn tó ń bá gbé ní kápítà níbi tó jẹ́ orílẹ̀ olú ìlú ibi tó fún rẹ̀ wà ó tún wá ṣe patí fún àwọn yẹn fún ọjọ́ méje ó fún wọn lọ́tí wọ́n mu ọtí inú ọba yìí dùn ó ti fi gbogbo bó ṣe tóbi sí ó ti fi gbogbo ẹ̀ ó ti fi hàn wọ́n ó wá jẹ́ kán mọ̀ wípé kò ṣe pé mo tóbi nìkan o mo lágbára mo lè kọ̀ǹtróòlù gbogbo nǹkan ọba tó ba lórí gbogbo nǹkan ni mí ẹ jẹ́ kí ìyàwó mi jáde kẹrin kẹ́ mọ̀ pé mo ba lórí ohun gbogbo mo fẹ́ kí ìyàwó mi arẹwà obìnrin kó jáde kẹrí ìyàwó mi ọba tó ń create impression wípé mo ba lórí ohun gbogbo mo fẹ́ lọ ja ogun ìyàwó tó wá nìkan lọ pè kó jáde kó wá fi ara ẹ̀ hàn àwọn èèyàn níṣẹ́ nìyàwó sọ wípé èmi torí ìyàwó kan ń pè àṣẹ títí ẹ̀ pẹ̀lú àwọn obìnrin ìyàwó gan first lady ìyàwó gan wà nípò tara ẹ̀ ní sálọ́ba náà tó ní kí first lady wá who are you gan ló ní pé kí n fi àwọn tí mò ń pè àwọn tí gbogbo ìlú ló wá àwọn obìnrin wọn tèmi náà ń ṣe àṣẹ fún kémi wá gbé adé kí n dé crown kí wá fi ẹwà hàn káwọn èèyàn wá máa wò mí kán máa pàtẹ́wọ́ èmi odindi fásitì ó ní ẹ sọ fún o gbogbo ìránṣẹ́ ọba lọ́ba gbé dìde àwọn ìránṣẹ́ méjèèje kò ń ṣe pé ó rán ìránṣẹ́ ẹyọ kan àbí méjì sí nítorí ó bọlá fóbìnrin náà gbogbo ìránṣẹ́ méje tó ń lò ló rán lẹ́ẹ̀kan náà pé ẹ lọ báyàwó mi mo fẹ́ káwọn èèyàn yìí mọ̀ pé mo bá lórí ohun gbogbo fẹ́ mo fẹ́ kó rí ẹwà ìyàwó mi kíyàwó mi di adé ẹ̀ kó máa bọ̀ ó dẹ̀ ní ẹ padà lọ sọ fún ọba náà pé mo sọ pé mi ò wá ọba tó sọ pé ìyàwó tó lòun ò wá ṣé kò sí irú impression tó contrast fún àwọn tó máa lọ ja ogun kí ni irú impression tí wọ́n á ní pa ọba náà ọba tí ò lè tó lé ẹ̀ tó fẹ́ so gbogbo àgbáyé ṣé kò ti fẹ́ẹ̀lì fún rẹ̀ ikọ́ tó ṣe ju ọba náà lélẹ́yìí ní Amẹ́ríkà ń bì àwọn politicians náà máa ń ṣe ẹ̀ máa rí tí president bá ṣe wọlé ọjọ́ tán bá ti kọ́kọ́ lọ sí house gbogbo èèyàn wà ń bẹ́ẹ̀ president tó bá ti sọ̀rọ̀ a ní kí ìyàwó òun dìde a ní kí first lady dìde kí gbogbo èèyàn wo abẹ́ ẹ̀ kí ń rí. ẹ máa ń rí. a ní kí first lady dìde kí gbogbo èèyàn wo first lady of the United States of America àwọn èèyàn wá pàtẹ́wọ́ fún Obama ṣe tún describe how beautiful ìyàwó òun ṣe rí àwọn èèyàn ẹ bá imagine kí Obama sọ pé kí first lady dìde kí Michelle sọ pé rárá o èmi ò dìde nínú Congress nínú House ń bẹ̀ yẹn kí lẹ́rù pé àwọn èèyàn máa ojú wo ló máa fi wo president náà. ojú burúkú ni. bí ọ̀rọ̀ bí àti pé kò kí ṣe kójú burúkú nìkan àwọn obìnrin mìíràn because this is supposed to be the first lady nígbà tí first lady bá ṣerú eléyìí kí làwọn obìnrin tó kù máa ṣe. àwọn náà máa yájú sọ́kọ.
torí ẹni tó bá máa wà nírú ipò yẹn ó láti jẹ́ ẹni tó máa jẹ́ good àpẹẹrẹ rere fún gbogbo àwọn obìnrin tó kù. Ẹ jẹ́ ká sáré ka chapter 1 á túbọ̀ máa sọ̀rọ̀ nípa ọ̀nà yìí nígbà tá a bá dé chapter 2 ẹ wá rí bí Esther ṣe lo nǹkan tọ́lọ́run fi fún un láti lè ṣe iṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé Ọlọ́run ò tiẹ̀ ní àti máa sọ̀rọ̀ ṣe sí ẹ̀ ó tiẹ̀ ń lò ó sì fi ń ṣẹ́gun ọ̀tá ó sì fi ń ti gbígbéga ó sì fi parí gbogbo iṣẹ́ tó yẹ kó ṣe tí Jésù Kristi fi ráyè tó fi pa gbogbo orílẹ̀-èdè Júù tó fi parẹ́ tí Jésù fi lè dé. Ẹ jẹ́ ká sáré ka chapter 1 Esther. Ó sì ṣe ní ọjọ́ hallelujah ma. Praise the Lord ma. Hallelujah. Terry, just a little comment. I don't this is not the time for that, ma. Review, you can Esther. I agree. I agree. Okay. Sorry, introduction is no problem. So that's why. So, also, ọjọ́ Ahasuerusi, èyí ni ọba tó jọba láti India títí lọ dé Ethiopia. Lórí ẹ̀tàdínláàdóje ìgbèríko mo ti sọ fún wa lóyìnbó Yorùbá yẹn má bínú sí mi. Ní ọjọ́ wọn ni nígbà tí Ahasuerusi ọba jókòó lórí ìtẹ́ ìjọba rẹ̀ tí ó wà ní Ṣúṣánì ààfin ní ọdún kẹta ìjọba rẹ̀ ó ṣe àṣekan fún gbogbo àwọn ìjòyè àti àwọn ìránṣẹ́ rẹ̀ àwọn balógun Páṣíà àti ti Mídíà àwọn ọlọ́lá àti àwọn olórí ìgbèríko wọn ni gbogbo wọn náà wà níwájú ọba. Nígbà tí ó fi ọ̀rọ̀ ìjọba rẹ̀ tí ó lógo gbogbo ọ̀rọ̀ tó ní ọ̀rọ̀ tí gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ ní ó fi gbogbo ẹ̀ àti ọ̀ṣọ́ iyebíye ọlá ńlá rẹ̀ ó fi hàn lọ́jọ́ púpọ̀ àní ní ọgọ́sàn-án ọjọ́. Nígbà tí ọjọ́ wọ̀nyí sì parí ọba ṣe àsèkan bí ọjọ́ méje fún gbogbo àwọn ènìyàn tí a rí ní Ṣúṣánì ààfin àti àgbà àti èwe ní àgbàlá ọba. Ẹ wo àtàwọn àgbàlagbà àtàwọn èwe ni wọ́n jọ wà ń bẹ̀ nínú pálásì níbi tí a gbé ta aṣọ àlà. Anyway, láti verse 7 ó kàn describe gbogbo ọlà gbogbo nǹkan tí ọba yìí ní. Ọba yìí sọ ní nǹkan tó jẹ́ pé golden cup tó fi ń mu ọtí góòlù ni kò dẹ̀ kì í ṣe the same design kò ṣe pé bóyá a ṣe 12 eléyìí a ṣe 100 eléyìí design kọ̀ọ̀kan lèèyàn kọ̀ọ̀kan fi ń mu ọtí tẹ̀wọ́ wú bí ọba yẹn bó ṣe ní ọ̀là sí. So mábìlì ní Yorùbá òkúta mábù náà fi ṣe gbogbo pálásì níbi gbogbo táwọn èèyàn yìí jókòó sí thousands of people ní o kẹlẹ mọ bí ó ṣe rí. So nínú aago wúrà ni a sì fi fún wọn mu ní ọtí tí wọ́n mu gẹ́gẹ́ bí àṣẹ sí ọba yẹn ò fọ́ọ̀sì wọn pé kán máa mu ọtí ṣùgbọ́n iye tán bá sì lè mu tó ẹni tó bá lè mu rẹpẹtẹ kó mu lámùyó ẹni tó bá lè yẹ pé díẹ̀ ló lè mu kò náà kó máa mu kò fagídí force wọn but you are free to drink as much as you can. So verse 9 sọ pé Fáṣítì ayaba náà ṣe àṣetirẹ̀ pẹ̀lú fún gbogbo àwọn obìnrin nílé ọba tí í ṣe ti Ahasuerusi ní ọjọ́ keje nígbà tí ọtí wáìnì mú inú ọba dùn. Ọba ti wà tipsy ọba ti mọtí inú ọba dùn ṣùgbọ́n nǹkan tó bá wà nínú èèyàn lọ sí máa ń pààyàn mọ́ o. Ọba ti mọtí dáadáa ó wá pàṣẹ fún àwọn ìránṣẹ́ rẹ̀ orúkọ wọn ló wà ń bẹ̀ àwọn 7 ni wọ́n àwọn ìwẹ̀fà 7 tí ń ṣiṣẹ́ níwájú rẹ̀. Ó ní pé kán lọ mú Fáṣítì wá ayaba kán mú wá síwájú ọba àti ohun tí adé rẹ̀ kó dé adé ọba kó wá fi ẹwà rẹ̀ kó wá fi hàn wọn ènìyàn àti àwọn ìjòyè nítorí arẹwà obìnrin ni. Mo sọ fún wa lásìkò ní beauty can take you to the palace ṣùgbọ́n kò lè keep ẹ síbẹ̀. Ẹwà lè mú ẹ lọ ààfin o ṣùgbọ́n ẹwà ò lè gbé ẹ dúró ń bẹ̀ kò lè gbé ẹ dúró. Ìwà tó wà nù ẹ nìkan ló lè jẹ́ kó dúró ní ààfin. Tọkùnrin bá torí ẹwà fẹ́ yàn kọ́lọ́run ṣàánú ni
kọ́lọ́run ṣàánú ni ṣùgbọ́n Váṣítì ayaba kọ̀ láti wá ó kọ̀ láti gba àṣẹ ọba láti ọwọ́ àwọn ìwẹ̀fà rẹ̀ nítorí náà ọba wa bínú gidigidi ìbínú rẹ̀ sì gbiná nínú rẹ̀ mi ò tiẹ̀ mọ̀ kan tí Váṣítì ń rò ẹ wò mo fẹ́ torí mo ti máa ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ teaching nípa ọ̀rọ̀ Váṣítì àwọn independent women tán wà nínú Ọlọ́run mi ò sọ pé kóbìnrin máa wà independent ṣùgbọ́n ẹ jẹ́ ká fi Bible ẹ jẹ́ ká fi ṣe manual ká fi ṣe guide kí ni guide ní Yorùbá ká jẹ́ kó jẹ́ pé Bible ló máa jẹ́ ìtọ́sọ́nà fún wa ẹ má jẹ́ ká àdìsáyé mọ́ tọ́lọ́run bá ti sọ pé báyìí ni ká ṣe Ọlọ́run ọba tó mọ òní tó mọ ọ̀la ni o àwa ò rí ọ̀la o Ọlọ́run nìkan ló rí ẹ jẹ́ ká fi ti Ọlọ́run torí púpọ̀ èèyàn ló ti sọ oríṣiríṣi pé ó ní right sí bọ́ọ̀dì ẹ̀ ó ní Bible ò sọ bẹ́ẹ̀ ibùdó àwọn ilé aláìgbàgbọ́ ni àwọn kan mọ̀ kóbìnrin láti submit kọ́kọ́ ẹ̀ torí nígbà tó bá hànà ọkọ ẹ̀ tó submit fún ibùdó ìwọ ló ra lé ìwọ ló ra mọ́tò ṣùgbọ́n tó bá hànà ẹ̀ tó submit fún ó ti mú òfin Ọlọ́run ó ti múṣẹ Olúwa wá bùkún fún ọkọ yẹn ó wá ní jẹ́ pé wọ́n ló wá ń ṣe wàhálà àti máa tọ́jú ọkọ mọ́ Olúwa tó hànà pé ó sọ pé kí o bọ̀wọ̀ fún ọkọ rẹ tí wọn náà sì bọ̀wọ̀ fún ọkọ rẹ Olúwa bá gbé orí ọkọ náà dìde láti jẹ́ kọ́kọ́ náà kó lè máa ṣe fún ọ ṣùgbọ́n tó bá jẹ́ pé òun ṣe é ṣùgbọ́n kò sí bọ̀wọ̀ fọkùnrin náà ìwọ náà ló máa ṣọkọ nítorí o ti fún rẹ̀ sọ̀rọ̀ ẹ̀ di ọkọ ò bọ̀wọ̀ fún Ọlọ́run ò bọ̀wọ̀ fún ọ̀rọ̀ tí Ọlọ́run sọ ẹ jọ̀ọ́ mi ò èèyàn mi lè má láàkì kan tí mò ń sọ ṣùgbọ́n ọ̀rọ̀ tọ́lọ́run fi sẹ́mi lẹ́nu lèmi ń sọ ká fi Bible ká fi ṣe gáìdì wa ẹ má jẹ́ ká sọ fi àwọn kan tó ń lọ níta ayé Bible nìyẹn irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ mọ́ Ọlọ́run ò yí padà o Ọlọ́run ò yí padà Ọlọ́run ò yí padà so Váṣítì yarí ohun wá kí ló fẹ́ wá ṣe ohun wá so àwọn ọba inú bí ọba ṣẹ́rí Váṣítì yìí nígbà tó sọ pé òun ò wá ọba yìí lè sọ pé kán lọ gé lórí kò sí kan tá a máa ṣe sí ọba yìí tó ní agbára tó máa sọ pé ok ó lòun ò wá ó disgrace mi lójú gbogbo àwọn tí mo ti ní pé kó jókòó ó yá ẹ lọ gé lórí case close kò sí kan tá a máa ṣe sí ṣẹ́rí ibi tí ráìtì Váṣítì gbédé ṣẹ́rí ó ti gbàgbé pé àwọn obìnrin tó jókòó sí tó ń host yìí tí ò fẹ́ fi wọ́n sílẹ̀ yìí nígbà tó sì lè kúrò lórí oyè ṣé àwọn obìnrin yẹn wọ́n ti ẹ̀ wá lọ ni wọ́n ti ẹ̀ mọ́mọ́ ṣebí ipò tó wà tó jẹ́ first lady ló fi pè wọ́n lọ́ fi dá lóhùn ìwọ pé àwọn obìnrin fún àsè wọn dá ẹ lóhùn ṣùgbọ́n ọkọ sì tiẹ̀ tó jẹ́ ọba lórí gbogbo kingdom ó pè ẹ́ ìwọ wá sọ wípé ò wá kí ló fẹ́ wá ṣe kó wá máa fi ẹwà ẹ̀ hàn àwọn ọkùnrin torí kí ni anyway obìnrin tó bá ṣe irú ẹ̀ kan tó máa ń ṣẹlẹ̀ sí náà ló ṣẹlẹ̀ sí Váṣítì so wọ́n bá ọba sọ̀rọ̀ pé gẹ́gẹ́ bí òfin ọba bi àwọn ọlọ́gbọ́n èèyàn pé kí ló yẹ ká ṣe sí Váṣítì ayaba nítorí ó kọ̀sẹ̀ kò ṣe kan sí ọba tí àṣẹ́lẹ́sì ní pé kó ṣe kí ni mo lè ṣe kí ni ká ṣe fún obìnrin tó ṣerú eléyìí ìkan nínú àwọn advisers Mẹ̀múkánì wá sọ̀rọ̀ wípé kò kì í ṣe ọba nìkan ni ayaba ṣẹ̀ sí o ó ṣẹ̀ sí gbogbo ìjòyè gbogbo àwọn orílẹ̀-èdè tó wá ó sì ṣẹ̀ sí gbogbo àwọn ènìyàn tí ọba jẹ́ ọba lé lórí bí gbogbo àwọn èèyàn tó wà ní gbèríko gbogbo wọn pátápátá lóbìnrin yìí ṣẹ̀ sí so nítorí ìwà ayaba yìí yóò tàn dé ọ̀dọ̀ gbogbo àwọn obìnrin tó bẹ́ẹ̀ tí ọkọ wọn yóò fi di gígán ní ojú wọn nígbà tí first lady bá ti lè ṣe irú nǹkan tó ṣe also of course tọkùnrin kan bá ní pé kóbìnrin kan wá wọn ní kó shut up ni ìgbà tí ọba Ahasuerus pé Váṣítì tó dá lóhùn ni kí wá ní big deal kẹ́ ń gbádùn o nǹkan tó máa wá máa ṣẹlẹ̀ nìyẹn so wọ́n sọ fún ọba wípé kí ni yóò sọ̀rọ̀ tiẹ̀ nìkan ò ọba nǹkan tó ń ṣẹlẹ̀ nílé yìí àwọn obìnrin wọn ní bọ̀wọ̀ fún ọkọ wọn mọ́ pé ẹ̀sánlì àwọn tó lọ́lá àwọn tó lówó ní àwọn obìnrin pásíà
àti mídíà wọn ti ẹni gbọ́n nǹkan tọkọ wọn ń sọ mọ́ gbogbo wọn náà máa sọ wípé ìgbà tí ọba pé Vashti kí ló ṣẹlẹ̀ wípé kíní yìí ẹ̀gàn púpọ̀ ló máa dálẹ̀ lórílẹ̀‐èdè ìbínú á sì wá dìde kó mọ̀ di pé wọ́n á máa bẹ̀rẹ̀ sí ní para wọn oríṣiríṣi tó ọba eléyìí ò lè mú jámọ́ pé ò fẹ́ pa obìnrin yìí ṣùgbọ́n aláti gbé ìgbésẹ̀ tí kò ní jẹ́ kí wàhálà wà ní gbogbo orílẹ̀-èdè tí ọba tó jẹ ọba lé lórí. Verse 19 bí ó bá dára lójú ọba kí àṣẹ ọba kí ó sì ọ̀dọ̀ rẹ̀ lọ kí a sì kọ́ pẹ̀lú àwọn òfin Persia àti Media kí a má ṣe lè padà sódà tí wọ́n ti ní lè yí padà má kó kúkú di òfin sódà kò sẹ́ni tó tiẹ̀ máa rìvásì irú nǹkan tí Vashti ṣe rárá kí Vashti kí ó má ṣe wá síwájú ọba Ahasuerus mọ́ kí ọba kí ó sì fi oyè táìtù ẹ̀ oyè ta fún yìí oyè ayaba kọ́ gbà á lọ́wọ́ rẹ̀ kọ́ sì fún ẹgbẹ́ rẹ̀ tó sàn jù lọ ṣẹ́rí ikọ̀ tí dìsọ́nà máa ń kólẹ̀ lélẹ́yìí o dìsọ́nà á gba táìtù lọ́wọ́ èèyàn á sì fi fún ẹni tó bẹ́tà èèyàn á gba iṣẹ́ á fi fẹ́ ẹni tó bẹ́tà ikọ̀ tí dìsọ́nà máa ń kólẹ̀ lélẹ́yìí. verse 20 àti nígbà tí a bá sì kéde àṣẹ ọba tí ó pa yìí ní gbogbo ìjọba rẹ̀ ká pé torí ó toró pọ̀ gbogbo obìnrin tó bá ti gbọ́ ló máa bẹ̀rẹ̀ sí ní bọ̀wọ̀ fún àwọn ọkọ wọn. verse 21 ọ̀rọ̀ náà sì dára lójú ọba àti àwọn ìjòyè ọba sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mẹ̀múkánì nítorí ó rán ìwé sí gbogbo ìgbèríko ọba sí olúkúlùkù ìgbèríko gẹ́gẹ́ bí ìkọ̀wé rẹ̀ gẹ́gẹ́ bí èdè wọn torí èdè wọn yàtọ̀ síra àti sí olúkúlùkù ènìyàn gẹ́gẹ́ bí èdè wọn kí olúkúlùkù ọkùnrin kí ó lè ṣe olórí ní ilé tirẹ̀ ṣẹ́ni pọ́bà ò ṣe olórí ní ilé tirẹ̀ torí Vashti ó pe blọọfù ẹ̀ ọba tó fẹ́ lọ bá Greece jà torí ẹ̀ làwọn Greece ṣe sọ pé tí àmì mẹ́rin bá wá láti Persia pé ó yípo àmì ẹ̀yọ kan ní Greece àwọn ọkùnrin tó lè ṣèyàwó fóbi nítorí kan tí Vashti kó lẹ̀ yìí ni o ọba yìí lù sí wọ́ọ̀ yìí o tẹ̀mọ̀ pé òun náà fi gbàjọba lọ́wọ́ wọn at the end of the day ọba ogun tọ́ba yẹn lọ jà ó ṣẹlẹ̀ between chapter 1 and chapter 2 so bẹ́ẹ̀ la ṣe bẹ́ẹ̀ ni dìsọ́nà bẹ́ẹ̀ ló ṣe lé Vashti tó lè kúrò nínú ààfin ọba tí kò kì í ṣe àyàbá mọ́ ẹ jẹ́ kí n kankan rí i pé a máa continue sí tábà continue pẹ̀lú chapter 2 mo lè àti sọ̀rọ̀ lẹ́yìn ó máa yé wa sí dáadáa tábà ti continue torí àtúbọ̀ máa sọ̀rọ̀ nípa àwọn principles yìí mo kàn fẹ́ sọ̀rọ̀ nípa honor ká lè mọ̀ wípé ẹni tí kò bá ní honor ìsọ́nà ni ẹ tó bá sì ti ń dìsọ́nà Ọlọ́run tó ń dìsọ́nà èèyàn pé irú nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí òun ló ṣẹlẹ̀ sí Queen Vashti so even though gbogbo àwọn Jews tó refuse Ọlọ́run wọ́n ti ní kán padà after 70 years captivity ṣùgbọ́n àwọn ò padà wọ́n ti ń gbádùn Bábílọ́nì wọ́n kúkú jókòó síbẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ò fi wọ́n sílẹ̀ Ọlọ́run tóró ti ní májẹ̀mú wípé gbogbo àwọn ọmọ Ísírẹ́lì ló máa gbàlà Olúwa ò fi wọ́n sílẹ̀ ibùdó lára wọn ti lọ ń bọ òrìṣà so ó lè ṣe lè wà nínú ẹ̀ṣẹ̀ ìwọ náà sì wà ní Babylon ó sì ń bá yìí ni Olúwa ti ń pè ọ́ gbogbo ògbà pé máa bọ̀ lọ́dọ̀ bàbá kúrò nínú gbogbo eléyìí tó ń ṣe yìí kò sọ náà ń bẹ́ẹ̀ ibi tọ́nà wà Jésù Kristi nìkan ní ọ̀nà òun nìkan ló ti tọ́ òun sì nìkan ní iye ṣùgbọ́n ò tí ì gbọ́ ó sì wà ní Babylon Olúwa ń gbà ọ sọ̀rọ̀ lénìí pé kó kúrò fi Bábílọ́nì sílẹ̀ fi gbogbo ẹ̀ṣẹ̀ ayé àti gbogbo iṣẹ́ ibi yìí fi sílẹ̀ pé máa bọ̀ wá sí ọ̀dọ̀ òun. Ìwé Matthew chapter 11 verse 28 to 30. Matthew 11:28-30. Ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wúwo lé lórí èmi ó sì fi ìsinmi fún yín. Ó ní ẹ gba àjàgà mi sí ọrùn yín kí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi nítorí onínú tútù
onínútútù àti onírẹ̀lẹ̀ ọkàn ni èmi, ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín, nítorí àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́. Ẹrù tí kò yẹ ká gbé ẹ má jẹ́ ká gbé. Àwọn ogun kan wà tí kò tiẹ̀ nílò pé èèyàn tiẹ̀ ń jà wọ́n, ṣùgbọ́n ẹ láti gba Jésù Kristi. Námánì má lọ́lá má lókìkí, ṣùgbọ́n ó gbé ẹrù tí kò lè fúnra ẹ̀ sọ. Kò sẹ́ni tó lè gbé ẹrù tó wà lórí Námánì, kò sẹ́ni tó lè bá gbé kalẹ̀. Àfọlọ́run nìkan ṣoṣo. Tó bá ti wá gba Jésù Kristi yìí sínú ayé rẹ, Olúwa sì gbé ẹrù tó rò pé ó wúwo tí kò sẹ́ni tó lè bá ẹ gbé, Olúwa sì gbé kúrò. Ayé sì ń bẹ, ó sì ń bẹ nílé ọ̀dọ́ àgùntàn. Ẹwà ògo rẹ̀ ń pè ọ́, ó ń pè ọ́ pé máa bọ̀. Wọlé nísinsìnyí, kákòókò náà kò tó lọ. Ẹwà ògo rẹ̀ ń pè ọ́ pé kò máa bọ̀. Tó o bá ti gba Jésù Kristi sínú ayé rẹ, àbó tiẹ̀ ti gbà á nígbà kan rí, ṣùgbọ́n nígbà tí gbogbo wàhálà dé, ó ti lọ bí tí kò yẹ kó. Ìwọ náà mọ̀ pé tí Jésù bá délé ní tí trumpet bá sọ̀rọ̀ dípò ò lè méèkì ẹ̀. Ìwọ fúnra ẹ mọ̀. Ó mọ̀ pé ó kàn fàyà, ó kàn báwo náà ṣe ń sọ, òun fi inú ṣe kíní kan, ó fi dúdú sínú òfin ara ṣe funfun mi, mọ́mọ́ ṣe máa ń pa òwe yẹn. Ó fi dúdú sínú ó ń tu funfun síta. Ó mọ̀ kó ń tọ́ra ẹ̀ ni. Ó mọ̀ kó ń tọ́ra ẹ̀. Ìwọ fúnra ẹ̀ mọ̀ kó ń tọ́ra ẹ̀. You know it. Abẹ̀jẹ̀ ni ló ti tọ́ fún jáde. Bẹ́ẹ̀ ni, God bless you ma. Ṣùgbọ́n orí ọ̀fẹ́ wà lórí òkè Síónì. Olúwa fẹ́ràn gbogbo wa lórí òkè yìí. Ẹ lọ try ibi ní ìwò ìjọ míì gan-an. Ọkọ̀ tá à ń gbọ́ lórí òkè Síónì wọ́n ọmọ gbọ́. Olúwa máa fẹ́ràn wa ló ṣe kó gbogbo wa sórí òkè yìí. Orí ọ̀fẹ́ tọ́lọ́run fi fún wa yìí má sọnù, má waste ẹ̀. Gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ. Tó bá ti ṣe tán àti gba Jésù Kristi, àbò ti backstreet ṣùgbọ́n fẹ́ padà wá, jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo mọ ara mi sí ẹlẹ́ṣẹ̀. Ara mi sí ẹlẹ́ṣẹ̀. Nítorí tèmi lẹ ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Nítorí tèmi lẹ ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Ẹ dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Ẹ dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Èmi náà fẹ́ bá yín jíǹde bẹ́ẹ̀ ṣe jíǹde lọ́jọ́ kẹta. Èmi náà fẹ́ bá yín jíǹde bẹ́ẹ̀ ṣe jíǹde ní ọjọ́ kẹta. Mo gba Jésù ní Olúwa àti olùgbàlà mi. Mo gba Jésù ní Olúwa àti olùgbàlà mi. Ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè. Olúwa á sì kọ orúkọ yín sínú ìwé ìyè. Àwọn áńgẹ́lì á sì máa yọ̀ lọ́run pé a tún ti ní èèyàn míì. Wọ́n á tún ti máa kọ́lé tiyín náà. Ilé tiyín wọ́n ní fífẹ́ ìlòmíràn lórúkọ Jésù. Wọ́n ní sọ pé ẹ káńsù orúkọ yẹn ni òfìsì láti wá síbí. Ìtọ́nà kò ní jẹ́ kẹ́ kùnà ìjọba ọ̀run lórúkọ Jésù. Amen. Thank you all. The Lord bless you in Jesus' name. Amen. God bless you mightily, my fresh anointing upon your head. An unction to continue to function in the mighty name of Jesus is your portion in Jesus' name. Amen. So shall it be in Jesus' name. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín sà. Olúwa ẹ ṣé o. Thank you, Lord. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín.